mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi. Nǹkan tí mo wá bá yín sọ báyìí ní Banji Akintoye bàbá yín, nǹkan tí mo wá bá yín sọ ní pé rédíò Yorùbá Nation ti dé o. Òun lẹ ń wò lórí tébù mi wọ́n ti rà á wá, wọ́n ti kó wá, ẹ bẹ̀ sí ṣètò láti rà á o. Wádìí má ṣe ń tà. Ọlọ́run ti bá wa ṣe o. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó bá wa ṣe ọ̀rọ̀ rédíò tó bọ́ síbi eléyìí. Rédíò ní eléyìí kò ju kékeré, kálukú á lè mú dání lọ sọ́nà oko, kálukú á lè mú sí ọjà, kálukú á lè mú sínú yàrá ẹ̀ kó máa gbọ́. Ẹlòmíràn á lè tó bá ta àwọn ọmọdé ẹ̀ lè mú sí pálọ̀ kan máa gbọ́ all day long. Bó ṣe jẹ́ nìyẹn. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo kí yín o. Ají ṣe bí Yorùbá láàrí, ìran Yorùbá ò ní ṣe bí bàbá ẹnikẹ́ni. Yorùbá Nation Transistor Radio àkọ́kọ́ ọrú rẹ̀ nílẹ̀ Adúláwọ̀, bó ṣe wúlò fún ara ilé ló tún wúlò fún àwọn tó wà lóko. Kódà àwọn aráàlú òyìnbó náà gbẹ̀yìn, kétékété ni wọ́n ń gbọ́ wa káàkiri ayé. Ẹlẹ́ran ń gbọ́ Yorùbá Nation Radio láàrin ọjà, onímárúwá àti onítẹ̀xí kò gbẹ̀yìn. Oníbejì ní frequency wa lórí shortwave 17735 kHz àti 11795 kHz. Rédíò alágbèékiri ìyẹn transistor radio tó jẹ́ ti Yorùbá Nation ní kíẹ́rà láti gbọ́ Yorùbá Nation radio station kétékété. Ẹ tún lè download Yorùbá Nation Radio TV app lórí Play Store láti máa gbọ́ wa lórí fóònù yín tàbí kọ̀ǹpútà. Yorùbá Nation Transistor Radio ní FM, SW, AM, ó tún ní Bluetooth, Touchlight. Kódà ẹ tún lè cháàjì fóònù yín lórí Yorùbá Nation Transistor Radio. Yorùbá Nation Transistor Radio ń lo solar, battery àti iná mọ̀nàmọ́ná. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ www.yorubanationradiotv.com tàbí info@yorubanationradiotv.com. WhatsApp +447 3006 40535. Èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn. Ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀, ìran Yorùbá ló kájú ẹ̀. Yorùbá Nation Radio TV, ohùn àlàáfíà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.